discipline so praise the Lord go la pa pe attention as well take to praise the Lord like alone also step inside the house of the Lord wọ́n yẹ kí gbogbo attention wa kó wá sí ọ̀dọ̀ náà tí wọ́n bá sọ pé praise the Lord from your heart bẹ́ẹ̀ kó hallelujah yẹn wá ẹlòmílẹ̀ máa ṣe ìtàn lọ́wọ́ bá ní praise the Lord wọ́n kàn máa hallelujah gbọ́ hallelujah kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ó ìwà lọ sí ìlú wa a máa hó ìwà lọ sí ìlú wa a máa kí so tí mo bá kí olùdùmọ̀ ẹ máa kí kó bá ṣe nílò bẹ́ẹ̀ bá ṣe ìwà kí sí torí kò sí nǹkan tí èyàn lè fi gba àtọ́lọ́dọ̀ tí a bá ti lo one positive things tí kò rí gbà èyí nìkan náà ló lè fi gbà. ọkà àbọ̀ṣẹ́ gbó. ọba gbogbo.